ọmọ ìyá mi, tí o bá mọ̀ pé ìkà ni ẹ́ má dọwọ́ lé ọṣẹ láti ṣe ọṣẹ yìí o, má dọwọ́ lé rárá. Ó mọ ìdí tí mo sọ pé kó má dọwọ́ lé, òun ni pé àwa kan wà yẹ pé omi ìkà náà fi wẹ̀ wá, ìkọ́ tó bá dọwọ́ lé òun wà á forí ara ẹ kó, nítorí pé ẹni bá de irú lèrú máa ń tọ̀. Òun lọ̀rọ̀ sọ yìí jẹ́ o. Bó bá ṣe kà séyàn wà á forí ẹ kó, kò kàn mí. So kí ló máa lọ wá, ọmọ ìyá mi? Igi ọ̀rọ̀ leléyìí, ọ̀rọ̀ alágo àti odidi atare kan. Wà á mú odidi atare kan, wà á mú sínú odó, wà á gun, wà á kúnná lẹ́búlẹ́bú. Ó bá ti wá kúnná, wà á pàkẹ́ sínú ike kan. Wà á mú ọ̀rọ̀ alágo tútù, wà á gé sí. Kì í ṣe irú eléyìí kó pọ̀ kó tó léyìí o, kó má pọ̀ tó léyìí o, wà á gé sí. Tó bá ti wá gé sí, wà á gun òun náà, á kúnná. Tó bá ti wá kúnná, o ṣe máa da èyí tí atare yẹn, o ṣe máa dà lé lórí. Tó ti lọ tó ti kúnná yẹn, o ṣe máa dà lé lórí. Téèpo ló máa gún atare yẹn o. Ìkọ́ máa tó béèrè question lọ́wọ́ mi sí a máa gún ọmọ ẹ̀ ni, a máa fẹ́ gílé kan nù ni, a máa fẹ́ okó ẹ̀dà nù ni, a máa fẹ́ pẹ̀kúlẹ̀. Má béèrè question lọ́wọ́ mi. Orí díẹ̀, odidi báyìí ló máa ṣe, odidi báyìí ló máa jù sí tó máa fi gún. So tó bá ti wá dààmú ọ̀rọ̀ alágo tó ti gún yẹn, ó máa gún ọṣẹ mọ́. Ó bá ti wá gún ọṣẹ mọ́, ọmọ ìyá mi, you are good to go. Ó ṣìṣe máa mú ìwọ wá ike báyìí, ó wá mú òkúta, akọkúta báyìí, akọkúta kì í ṣe granite náà pè ní akọkúta o, orí akọkúta brown báyìí, ó wá mú sínú ẹ̀, ó wá fa ọṣẹ yẹn lé lórí, ọṣẹ tó gún yẹn, ó wá lọ gbé sí kọ̀rọ̀ yàrá. Ọmọ ìyá mi, wàá lọ gbé sí kọ̀rọ̀ yàrá fún odidi ọjọ́ 3 àbí ọjọ́ 7 gbáko. Lẹ́yìn ọjọ́ 7 yẹn kò gbọ́dọ̀ kanlẹ̀. Lẹ́yìn ọjọ́ 7 yẹn wọ́n wá máa fi wẹ̀. Ọmọ ìyá mi, ìkìlọ̀ rẹ o, ibi tí ìkìlọ̀ wà léléyìí o. Kò sẹ́ni tó bá gbógun tì ẹ́ nígbà tó bá ń lọ ṣe yìí kó ń tọ̀ máa ṣánkú. Ó ní pé tó bá ti wá lọ ṣe yìí, ibi tí ògòbé wà léléyìí, ọjọ́ tó bá ti lo ọṣẹ yìí, wà á make sure pé o mú ṣíbí ìjẹun. Ó bá ti gu ọṣẹ yẹn tán, ó ti padà sínú yàrá, ó wá mú epo pupa ṣíbí méjì ló máa mú. Ó bá mọ̀ pé owó àgbàgbé, máa lo ọṣẹ yìí o, máa lò ó bìkan tó bá ṣe é, tó bá mú epo, á mú ẹ̀jẹ̀, gbogbo ẹ̀jẹ̀ ló máa gbẹ pẹ́kí. Tó bá mọ̀ pé owó máa gbàgbé, máa lò ó. Ó ní mo sọ fún ẹ yẹn, bí ò bá jẹ́ ẹ̀jẹ̀ ló máa mú. Àròyé àmọ̀ ṣeré ni, mi ò ṣeré. Try and see. Ó mà pé mo torí pé aṣọ àṣírí fún ẹ, òbí arọ́ ni wọ́n lọ ṣe àkàrí pé òun rù ni, gbogbo ẹ̀jẹ̀ ti tán. So ìkìlọ̀ àbọ̀rọ̀ láfọ́ sọ fún ọmọlúwàbí tó bá dénú àti dídí, ó rí pé ìfà ni wọ́n lọ try and see. Tó bá ti ń lò bẹ́ẹ̀ tó ti ń mú epo sí, gbogbo ẹni bá gbógun tì ẹ́, ó máa forí ko bọ́ọ̀tì tó wà mẹ́ léléyìí. Tó bá wá di pé òun á lò, wọn ò ní fẹ́, àwọn àgbàlagbà wọn ò ní fẹ́ kó máa lò, wọ́n lè máa gbá àlàkàlà wájú ẹ̀, wọn ò ní fẹ́ kó lò. Kọ́ mọ̀ pé àwọn máa làlàkàlà, ó dì ní mọ̀ pé torí pé òun fẹ́ kó lò ní bọ́ọ̀tì, gbogbo ẹni bá gbógun tì ẹ́, iná mú wọn lára. Ọmọ ìyá mi, lọ ṣèjọ ọgbọ́n, do that and share it. Àdúrà gbà. Thank you very much.